bójúmọ́ bá mọ́ gbogbo ọmọdé ilé akórajọ ṣeré bọ́jọ́ bá rọ̀ gbogbo òpẹ́ẹ̀rẹ̀ àdúgbò wọn akórajọ wọn adẹ́gbó dẹ́gbóró bí wọn bá ṣeré títí bọ́ bá dọjọ́ alẹ́ kálukú àgbọ̀dẹ bàbá rẹ̀ lọ sùn bí wọn ti ń ṣeré tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ múlẹ̀ lójoojúmọ́ lọ́jọ́ mọ̀ ń lọ kí wọ́n tó fura ìpínyà dé sáàrin wọn ẹni tí ó lọ sí Sókótó lọ kàwé ẹni tí ó lọ Ìbàdàn lọ kọ́ṣẹ́ àní ọjọ́ ìpínyà báyìí ẹrẹbẹ ni o ìwé ìtàn àròsọ tó dá lórí ìrírí ìgbà èwe òun lógún ọmọdé àkàwé ìṣẹ̀lẹ̀ àárín àwọn ọmọdé ó ní ọ̀jọ̀gbọ́n Akínwùmí Ìṣọ̀lá ló fi ọgbọ́n ìtàn gbé kalẹ̀ sọ́dọ̀ dídí ǹjọ́ ọmọdé ṣe ọ́ ǹjọ́ ọṣọmọdé rí bọ́ọ̀ bá tiẹ̀ wá sọmọdé rí tàbí ọmọdé ò ṣe ọ́ rí ṣé ìwọ náà báwọn ọmọdé ti ń ṣe ni nídàkejì ẹ̀wẹ̀ tó bá sì wá lọ sọmọdé rí tọmọdé sì ṣe ọ́ rí mélòó gan ni wọ́n gan lè rántí nínú ohun tí o ṣe àbí n tó ṣe ọ́ ń gbé ìwé rẹ̀ bọ́ọ̀ bá rántí gbìyànjú o lọ kàwé eégún ọmọdé o kò ní lọ́dọ̀ o kọ́ kakọ́ gbádùn ẹ̀ ó dájú pé àní-àní ò sí kétépé lọ́ọ́ gbádùn ara rẹ̀ ó sì rí ara rẹ̀ he University Press PLC àwọn ènìyàn gbé ìwé ogún ọmọdé tá a kà tán ni wọ́n gbé jáde a ti kà tán láti ojú ibi tí ìtàn ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò ó tún ní níta tún máa ṣe láti jẹ́ kí ìfẹ́ tá a ní sédè abínibí wa kó túbọ̀ halẹ̀ kó jinlẹ̀ kó sì yanrantí sí i mọ́mọ́ kí yẹn mọ̀ kálẹ̀ o a sì báríkà Jímọ̀ tòní ní agbára lọ́wọ́ adẹ́dàá orí ibẹ̀ Ọlọ́run fi san wá o gbogbo ọjọ́ tí Ọlọ́run dá ọjọ́ dáadáa ni òun ní tó ti á lódì torí náà bá a ṣe ń múra àti lọ sinmi ti weekend ẹ jẹ́ kí a béèrè fún ìmọ̀ òye àti ọgbọ́n tá a fi lò á ní ṣẹ́ra wa o nǹkan bó ní ṣe wá Kùkúlájà Adémọ́lá Adéníyì mo kí n pẹ́ kó àmójúbà àkàgbádùn ní tí a kọ sẹ́yìn ìwé ni mo kọ́kọ́ kà lẹ́ẹ̀kan ni mo ṣíde ètò bẹ́ẹ̀ ni bó bá wù mọ́nàmọ́ná amọ̀dẹ́wù dẹ̀dẹ̀ bó bá wù òjòlá amọ̀dẹ́wù mọ̀làmọ̀là ibi ó gbà yọ ní ọjọ́ ọ̀tún nínú bá a ti wá ń kíra wa pé abáríkà Jímọ̀ ìwà àtúnjá mọ́ kíra pé a kú òmùrọ̀ ọdún Kérésìmesì nígbà tí a bá fi pàdé ńjọ́ mẹ́jọ Kérésìmesì yóò ti dé bẹ́ẹ̀ ni kódà gan yóò ti fẹ́ mọ́ kówó angara rẹ̀ yóò ti fẹ́ mọ́ kó nílẹ̀ ṣùgbọ́n nínú gbogbo ọpẹ́ la mọ̀ dá nítorí pé ó ní kọ́ wa láti ìkàyẹ ọjọ́ wa ká lè bá a fi ọkàn wa sípa àti ọgbọ́n ó sì ní nǹkan kan ṣoṣo tọ́lọ́run béèrè lọ́dọ̀ wa òun náà lọ́pẹ́ ó nífẹ̀ẹ́ Ọlọ́run ní fún wa sẹ́yìn ń dúpẹ́ ń ṣe alhamdulilayi èmi ń dúpẹ́ o mò ń ṣe alhamdulilayi èmi ń dúpẹ́ o mo dúpẹ́ oore mo mọ oore o lórúkọ Ọlọ́run ọba yìí náà la ṣíde ètò lálẹ́ ètò ni mo sọ lẹ́ẹ̀kan mo láti kàwé ìtàn ọpẹ́ ní fọ́lọ́run lẹ́ẹ̀kan sí Kùkúlájà Adémọ́lá Adéníyì kí ló wá fẹ́ ṣe lónìí o ìtàṣe náà kì í ṣe pómù àyọ̀dàn bá a ṣe gbọ́ Yorùbá wò ká dán bá a ṣe gbọ́ Yorùbá wò sí láàrin ara wa ká tiẹ̀ mọ̀ bóyá ẹ gbọ́ Yorùbá ọ̀hún àbí ká fẹ̀ kan gba ká mú pé ẹ gbọ́ mọ́ bíi tíjọ́ ọ̀hún. àwọn ọ̀rọ̀ kan ń bẹ tí òǹkọ̀wé ìtàn àròsọ yìí Olóyè Akínwùmí Ìṣọ̀lá tó kọjọ ìyún la wá túmọ̀ sí láfi dánra wa wò láfi dán ara wa wò nígbà bá wá pàdé yàn kan bọ́ tá a pàdé tó yẹ pé lórí ètò a ní kálukú kí ọmọ sọ ìrírí rẹ̀ ni ọ̀nà tí a sì wá gbà tí a fi ṣe ẹ máa gbọ́ lórí ètò yìí gbà tó bá yá ìrírí yín gbà kéke ẹ sọ ń bọ̀ bá tó àkókò ṣùgbọ́n ẹ jẹ́ kí a kọ́ ṣe báyìí ẹ jẹ́ àkọ́kọ́ ṣe ìdánrawò ráńpẹ́ ká ṣe tá a mọ̀ rébété láàrin ara wa níta sì fẹ́ ṣe òmu ẹ wá bírò ẹ wá bébà ẹ wá gègé ẹ sì wá tákàdá ẹ wá wájú àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ pè yìí ẹ máa wá túmọ̀ sí ẹ wá fi ṣọwọ́ sí nọ́mbà tí n ó pè nígbà tí ó bá yá àwọn ọ̀rọ̀ tí n ó pè yìí ẹ wá túmọ̀ sí ẹ̀bùn ń bẹ fún àwọn mẹ́ta àkọ́kọ́ tí wọ́n bá ṣe dáadáa ẹ̀bùn ń bẹ gẹ́ iṣẹ́ wá ní o lórí àkàgbádùn ẹ̀bùn ń bẹ fún àwọn mẹ́ta àkọ́kọ́ tí wọ́n bá ṣe dáadáa ẹ wá ìtumọ̀ sí àwọn ọ̀rọ̀ yìí ṣé kí n bẹ̀rẹ̀ ọ̀yà o ṣe ti mú bébà
ẹ sì ti mú gègé tẹ́ ikọ́ bírò ẹ̀dá ẹ wá ìtumọ̀ sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Àkọ́kọ́, adárípọ́n, adárípọ́n, adárípọ́n. Èkejì, àgùdà, àgùdà, àgùdà. Ìkẹta, àgbáyùn, àgbáyùn, àgbáyùn. Ìtumọ̀ rẹ̀. Ìkẹrin, àsán, àsán, àsán. Ìkarùn tẹ́ wá túmọ̀ sí ó ní àtòrì, àtòrì, àtòrì. Omi rèé o tí í ṣe ìkẹfà, bìrìpé, bìrìpé. Kí ni ìtumọ̀ bìrìpé? Bìrìpé, kí ni jẹ́ bìrìpé? Ìkeje kọ́ lọ́kàn, ìkeje yóò dà fún yín. Búrú, búrú. Kí ni ìtumọ̀ búrú? Ṣé kẹ́ mọ̀ tẹ̀wájú àbí? Ó di mélòó ta ti kọ́lẹ̀? Ó ti di méje. Ìkẹjọ rèé o, ìkẹjọ òun rèé o, ìkẹjọ rèé o. Ìkẹjọ ni ewé ìpín, ewé ìpín. Kí ni à ń pè léwé ìpín? Ẹ jẹ́ tó wá fi kún un, kí ni Yorùbá máa ń lò fún ewé ìpín, ewé ìpín, ewé ìpín. Ìkẹsàn-án, gbẹ́gi, 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 gbẹ́gi. Ìkẹwàá, ìkẹwàá tẹ́wàá túmọ̀ sí harahuma, 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 harahuma. Kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Kí ni ìtumọ̀ rẹ̀? Harahuma. Ìkọkànlá, igi ọ̀rọ̀. Igi wo ni Yorùbá ń pè ní igi ọ̀rọ̀? Igi ọ̀rọ̀. Ìkejìlá, igbá àákàrà, igbá àákàrà, igbá àákàrà. Ìkẹtàlá, ìlákọ̀, ìlákọ̀, ìlákọ̀. Ìkẹrìnlá, ògúlùtù, ògúlùtù. Kí ni ìtumọ̀ ògúlùtù? Ògúlùtù. Ìkẹẹ̀dógún, ìkẹẹ̀dógún tẹ́ wá túmọ̀ sí ọ̀gbọ̀, ọ̀gbọ̀. Kí ni Yorùbá ń pè ní ọ̀gbọ̀? Ọ̀gbọ̀, ọ̀gbọ̀. Kí ni Yorùbá ń pè ní ọ̀gbọ̀? Ìkẹrìndínlógún, ìkẹrìndínlógún rèé o, pàtáyà, pàtáyà. Àmì orí rẹ̀ dòmídò ni pàtáyà. Kí ni Yorùbá sọ pé nǹkan pàtáyà? Ìkẹtàdínlógún, pọ́ǹbù, pọ́ǹbù. Kí ni Yorùbá ń pè ní pọ́ǹbù? Pọ́ǹbù, pọ́ǹbù. Kí Yorùbá ń pè ní pọ́ǹbù. Ìkejìlélógún, kí ni Yorùbá ń pè ní tàrágà? Tàrágà, 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 tàrágà. Ìkọkàndínlógún, wèrèpè. Kí ni ìtumọ̀ wèrèpè? Àbí kí ni Yorùbá ń pè ní wèrèpè? Wèrèpè, dòdòdò, wèrèpè.
èyí tó jẹ́ ogún tí a fi parí ẹ̀ òun náà ni kí ni ìtumọ̀. Hello my people, let me be Aroyoba. If you never subscribe to my YouTube channel Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you. tí a máa pè yàn ní wọ́n parí kí ni ìtumọ̀ ẹ̀ ó jẹ́ ogún wọ́n parí wọ́n parí tí a máa pè yàn ní wọ́n parí àwọn wo ni wọ́n ń pè bẹ́ẹ̀. àwọn ọ̀rọ̀ tí a wá ìtumọ̀ sí lórí ètò rẹ̀ tí a sì fi ránṣẹ́ tí a fi àtẹ̀jíṣẹ́ rẹ̀ ránṣẹ́ àtẹ̀jíṣẹ́ ni o kẹ́nikẹ́ni ọmọ pé o àtẹ̀jíṣẹ́ ni ẹ fi ránṣẹ́ o so ti yé yín ẹ fi ránṣẹ́ nọ́mbà ṣé kí n gbé nọ́mbà ó yá o ẹ kọ nọ́mbà yìí lẹ́ o tẹ́ fi ránṣẹ́ sí àṣẹwò bẹ́ẹ̀ ṣe mú yẹ́yẹ́ sí nọ́mbà tẹ́ fi ránṣẹ́ sí ni 090 41 63 10 18 kí n tún pè 090 41 63 10 18 ẹ má pè nọ́mbà yẹn àtẹ̀jíṣẹ́ ìdáhùn yín sí àwọn ọ̀rọ̀ tá a ní kẹ́ ẹ wá túmọ̀ sí òun ni kẹ́ ẹ fi ṣọwọ́ lórí SMS sí àtẹ̀jíṣẹ́ rébété tó ìbò pè ní short messages òun ni kẹ́ ẹ fi ṣọwọ́ 090 41 63 10 18 090 41 63 10 18 àtẹ̀jíṣẹ́ là ń retí ń bẹ̀ àrètí pé kẹ́ ẹ pé nọ́mbà yẹn ẹ má ṣe pé nọ́mbà yẹn ẹ bá fi ìdáhùn sí àwọn ọ̀rọ̀ tí a gbé tá a fi léde tá a gbé jáde ẹ bá ń fi ìdáhùn wọn ẹ bá ń fi ṣọwọ́ bàbá yẹ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ pẹ̀lú wa a ti kàwé ìtàn àròsọ ogún ọmọdé tán ẹ̀yin náà sì mọ̀ pé tá a máa ṣe lórí ètò níbi tá a bá ti kàwé tán a fẹ́ tẹ́sí ara wa a fẹ́ dán ara wa wò bó o la ṣe gbọ́ Yorùbá sí èyí táwa máa ń ṣe náà la tún ń ṣe yìí gẹ́gẹ́ bí ìṣe wa náà yóò sì tún la ẹ̀bùn lọ ṣùgbọ́n àwọn èèyàn mẹ́ta tí wọ́n bá gbé wa rókè jù lẹ́kìnní lẹ́kejì lẹ́kẹta àwọn ni a fún ní ẹ̀bùn ẹ̀bùn tí a sì fún wa ẹ̀bùn tó jọjú ni táwọn máa rí lò ní gbogbo ìgbà ẹ wá mú gbàgbé tí ẹ bá fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ńgbẹ́ bá dáhùn àwọn béèrè tán ó kọ yín ẹ wàá fi sí ìparí ńgbẹ́ bá dáhùn béèrè tán ẹ wàá sọ pé Adémọ́lá Adéníyì láti àdúgbò báyìí nílùú báyìí ẹ wàá fi nọ́mbà yín ẹ fi sísàlẹ̀ rẹ̀ ẹ mú gbàgbé bẹ́ẹ̀ bá ti dá àwọn ìbéèrè tán kí ó tó di pé ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ẹ kàn sọ pé Adémọ́lá Adéníyì láti àdúgbò Bódìjà ní Ìbàdàn nọ́mbà mi 090 41 63 10 18 ẹ kọ sí báwọn. fún àǹfààní gbogbo àná tí ó yẹ pé bóyá a ṣe dórí ètò ni ẹ̀dánrawò tá a ṣe kò kúkú rajaja kí n lo èdè Adémọ́lá rẹ̀ mú bàbá dẹ̀mí kò sí gẹ́sìkẹ́ ẹ̀jẹ̀ ń tún lo èdè bàbá dẹ̀mí náà ṣùgbọ́n iṣẹ́ ọpọlọ ni àwọn ọ̀rọ̀ tá a lẹ́wà túmọ̀ sí wọ́n jẹ́ ogún níye àkọ́kọ́ ni adárípọ́n ìkejì òun ni agúdá ìkẹta ni àgbáyún ìkẹrin ni àsán ìkarùn àtòrì ìkẹfà bìrìpé àmọ́ wípé bìrìpé lomi ọkọ̀ dànù ìkeje búrú kí ni ìtumọ̀ búrú kí Yorùbá ń pè ń búrú ìkẹjọ ewé ìpín
túmọ̀ ìwé ìpín lẹ́kùnrẹ́rẹ́ ká mọ̀. ọ̀rọ̀ míì túmọ̀ tó jẹ́ kẹsàn-án òun ni gbẹ́gi ìkẹwàá harahuma ìkọkànlá igi ọ̀rọ̀ irú igi wo ni. ìkejìlá igbá àkàrà kí ni túmọ̀ ẹ̀. ìkẹtàlá ìlákọ̀ ìkẹrìnlá ògúlùtù ìkẹẹ̀ẹ́dógún ni ọ̀gbọ̀ ìkẹrìnlélógún pàtáyà dòmídò ìkẹtàdínlógún pọ́ǹbù ìkejìdínlógún tàrágà ìkọkàndínlógún wèrèpè nígbàtí ìtọ́jẹ́ tó kẹ́yìn wọn ti ṣe nọ́mbà 20 ó jẹ́ wọ̀npárì àwọn ni wọ́n ń pè bẹ́ẹ̀. ńgbà wá bá lọ́ta wá bá bọ̀ tán mo ní ìdáhùn yín àtẹ̀jíṣẹ́ SMS oníkẹ́ fi ṣe sí orí 090 41 63 10 18 090 41 63 10 18 àtẹ̀jíṣẹ́ ní kẹ́ ẹ fi ṣe ọlọ́run wo mọ̀ kálukú. ẹ ṣeun à ń dúpẹ́ àmóore o. ẹ má gbàgbé pé mo sọ fún wa pé University Press PLC àwọn gangan ni wọ́n gbé ìwé ìjáde èyí tí ń bẹ lọ́wọ́ mi yìí ìdùn ta òun ni wọ́n tẹ̀ tó túmọ̀ sí pé 2023 òun ni wọ́n ṣe àtúntẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ sì ni ìwé ogun ọmọdé tá à ń wí ọ̀jọ̀gbọ́n wa bàbá wa Kíwùmí Ìṣọ̀lá the honest man òun lọ́kọ́ àwa láǹfààní àti jẹ aládùn wọn gbà tí wọ́n jẹ́ olùkọ́ pòfẹ́sọ̀ fún wa ní fáfitì ti Aládàn. fáfitì ti Aládàn òun ni fáfitì ti Ifẹ̀. Láǹgbàsà ní wọ́n pe fáfitì ti Èkó torí pé Láǹgbàsà òkun ló lórí omi. ti Ìlọrin náà ń pè lóní kéwú. bẹ́ẹ̀ la fún èyí tí ń bẹ ń bàdàn òní sọ́mọ́ǹtì ló ti dolẹ̀ kálukú la fún lóko rẹ̀. wọ́n láǹfààní àti kọ́ àwa ńgbà tá wà ní fáfitì Aládàn tí ó di Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì báyìí olùkọ́ wa ni ẹ jẹ́. mo ti wá ṣe lálàyé pé àtijáde àkọ́kọ́ òwe ọdún 1990 ni o 1990 sí àsìkò yìí ẹ̀yin náà fojú lámì ètò wò ni wọ́n ti kọ́kọ́ tẹ ìwé ìjáde èyí tí àwa gan lè sọ pé kàtẹ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ nílé akéde òní àti ìtàn tó àbẹ̀rẹ̀ iṣẹ́ nílé akéde 1991 1990 náà ti tẹ ìwé ilé ìjáde a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. University Press PLC àwọn náà ni wọ́n ṣe wá lóge tí wọ́n jẹ́ ká mọ̀ gbádùn rẹ̀ ló sì jẹ́ pé gbogbo iléeṣẹ́ tí wọ́n bá mú à ń tẹ̀wé Yorùbá tà ní ìbádà lọ́kùnkúndùn tí wọ́n bá mú ní tó nítumọ̀ amọ̀rírì wọn o. ọ̀jọ̀gbọ́n wa Kọ́lá Owólabí bàbá wa ní Seyoleng tí í ṣe Center for Yorùbá Language Engineering ọ̀jọ̀gbọ́n Kọ́lá Owólabí àti àwọn ẹ̀sọ́ ń gbé wọn ò sinmi wọn ò káàárẹ̀ lórí wípé èdè Yorùbá kò gbọdọ̀ kùtà. bákan náà sì ni àwọn ẹgbẹ́ lẹ́gbẹ́ tí wọ́n jẹ́ ẹgbẹ́ akọ́mọlédè ẹgbẹ́ àṣà Yorùbá gbogbo wọn náà ò sinmi ká sì mọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn yẹn bíi bàbá wa ààrẹ Gbénró Dípò Gbénró kọ́lọ́run lọ́rẹ́ mi. àwọn nǹkan náà la tún gbé ìgbésẹ̀ lórí ètò pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àkàbádùn la pè ètò yìí pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti tilé akéde tọ̀yọ́ à ń ronú àwọn ìgbésẹ̀ kan náà tí a gbé tẹ́lẹ̀ pé n tá à ń ṣe yìí yóò di ti kálukú ọmọ gbádùn ní abẹ́lé lọ́ọ̀dẹ̀ rẹ̀ bàbá ṣe rìn ẹ mọ̀ láǹfààní ní àtìmọ̀ gbọ́ kò jẹ́ bí ó ṣe jẹ́ àdúgbò pọ̀ lọ́wọ́ Ọlọ́run a sì dúpẹ́ fún àǹfààní tá a ní àkókò yìí kó tó di pé àwa máa lọ ẹ jẹ́ kí n tún fi kinní kan kún èèbó ń pe kinní kan ní voice note kéèyàn fohùn ránṣẹ́
mo fẹ́ kẹ́ ẹ fi ohùn ránṣẹ́ sí mi, kẹ́ ẹ fi ohùn kẹ́ ẹ fi ránṣẹ́ sí mi, kẹ́ ẹ fi ohùn kẹ́ ẹ fi ránṣẹ́ sí mi. Ṣùgbọ́n nígbà tí ẹ bá fi ohùn ránṣẹ́ sí mi, a ti kọ́kọ́ yanjú táàmù tẹ́lẹ̀ ìtàn, a ti mú rìsọ́ọ̀tì ẹ̀, àbájáde rẹ̀ a ti mú jáde, kálukú ó ti gbẹ̀bùn ẹ̀. Ṣùgbọ́n ẹ fi sọ́kàn pé ẹ fi ohùn ẹ fi ránṣẹ́ sí mi lórí bẹ́ẹ̀ ṣe rí ètò yìí sí, àti ọ̀nà wo lẹ̀yin rò pé a lè gbà tí èdè àti àṣà wa tí ó fi di ohun tí a mú ní ìbádà tá à ń káràmásìkí ẹ̀ lójú méjèèjì. Torí pé n ta rí lọ́pọ̀lọpọ̀ gbà ni pé àwọn ọmọ gan láti ilé ìwé jẹ́lọ́sinmi ni wọ́n ti ń fi èèbó ni wọ́n ti ń fi ń kọ́ wọn. Yorùbá sọ pé láti kékeré ni mùsùlùmí tí kọ́ ọmọ ẹ̀ ní asọ̀. Èdè Yorùbá tiwa ọ̀pọ̀lọpọ̀ iléèwé ò tiẹ̀ gbà kí wọ́n fi ṣe wọ́n fi kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ wọ́n ti ẹ̀kọ́ wọn ò tiẹ̀ gbà kí wọ́n kéde Yorùbá àbílísọ̀ Yorùbá láwọn àbòmí bèèrè nígbà sí pé wọ́n tiẹ̀ jẹ́ kí wọ́n sọ. Kódà àwọn òwe mi bẹ tí wọ́n tẹ̀ kọ́ bẹ̀ pé do not speak vernacular, odidi èdè nu. Bẹ́ẹ̀ sì ni àjọ UNESCO tó jẹ́ àjọ àgbáyé tó mójútó ọ̀rọ̀ nípa ètò ẹ̀kọ́ sáyẹ́ǹsì àti àṣà ó ń pariwo tantan pé ẹ má gbà kí èdè yín ó kú o, n tá a fi mọ̀ yín ní èèyàn nú o. Bẹ́ẹ̀ bá lédè tí tó dáńtọ́ tó dá dúró tó dá ń fún gedegbe ń parun lọ díẹ̀díẹ̀. UNESCO ó ń pariwo, àwa Yorùbá ó dàbẹ̀ ni pé ọ̀tọ̀ níbi tí àfojúsí ọ̀dọ̀ wo láwọn àgbà táfi lè mọ kára wá sí kéde ó wà lára tí ẹ fi ohùn ránṣẹ́ sí nígbà tó bá tó àkókò tí n bá fi nọ́mbà tí ẹ fi ohùn náà ránṣẹ́ sí tí n bá fi síta. Ṣùgbọ́n lè ta wàyí lọ́wọ́lọ́wọ́ ẹjẹ́ àṣetá mọ́hùn, ẹjẹ́ àwàtúmọ̀ sí àwọn ọ̀rọ̀ tí mo kà jáde. Ẹ sì jẹ́ ká fi àtẹ̀jíṣẹ́ yẹn ránṣẹ́ sí 090 41 63 1018 090 41 63 1018 ibi tí a fi àtẹ̀jíṣẹ́ wa tí a fi ránṣẹ́ sí nìyẹn. Mo tún dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí, mo sì fi ẹ̀mí ìmoore hàn sí tolórí tẹlẹ́mù tàjọ káràmásìkí ètò yìí. Hello my people, Namibe Aroyoba. If you never subscribe to my YouTube channel Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you. Àgbà tẹ́ dàgbà nínú àgbà tẹ́ tàgbà ọ̀rọ̀ ẹ̀yìn àgbà lẹ́ni bá fẹ́ dàgbà kábọ̀ ọ̀wọ̀ bàgbà tó rẹ́ni lásán bí àgbà kò lè lákìsà bí àgbà àmọ́ èmi ò ní gbà fàgbàlagbà òní lágbàlagbà tó fẹ́ gbà mí láyà ìta gbangba àgbà wá kúra wò ewé ò ṣe